قد حسدوا قبلي من الناس الفاضل قد حسدوا. ìwọ tó bá wọnú lẹ́yìn pé wọn ò jẹ́ gbádùn nú lẹ́yìn má sáré kí tí wọ́n bàjẹ́ àríkọ́rọ̀ wọn ò jẹ́ ọ̀gá jù wọn lọ ní kí wọ́n sá máa sá sáfì wọn lẹ̀ àmọ́ ọ̀gbọ́n máa sáré. fàdámàlì. ìyàwó ń pa ọkọ ẹ orí tí ó fẹ́ kú parí yòókù pé tọ̀ èyí tí mo lè ṣe mo ṣe yìí kọ́lọ́ bá wà lẹ́ẹ̀kú náà. ọmọ rẹ di tọ̀hún kì í ṣe ìtẹ̀ ẹ̀sẹ̀ ráyé o ọmọ àtẹ ràtẹ ní kọ́lọ̀ rẹ ní ojú ẹ̀ fún ọ ìwé tiẹ̀ náà nǹkan mọ̀lẹ́ fi sí. ìwọ ọkọ ìyàwó máa fura o ti ń kẹrù kòtò díẹ̀díẹ̀. obìnrin sì gbọ́n déédéé gbà tẹ́ wọ́n bá ń gbádùn rẹ tí wọ́n náà fẹ́ gbádùn wọn ni wọ́n béèrè àwọn kwẹ́sàn kan tó tètè máa dáhùn tó máa mú mi láì gbé kọ́ọ̀bù sẹ́nu wẹ̀hùn. ilẹ̀ tọ́nà màgbọ́dọ̀ ìwé rẹ̀ mẹ́ lórí kọ́mọ́dún mẹ́hùn. ó tún mọ̀ pé bí wọ́n ti rí ọmú nù sọkùnrin mi bàjẹ́ yóò máa mú mi láì gbé kọ́ọ̀bù sẹ́nu. ó kọ̀ ya mi ṣùgbọ́n ní jẹ́ wọ́n tún wá ní wọ́n tún jẹ́ kínní gbogbo bí wọ́n ti dé yányán ń dákọ̀ ẹ̀ fún ìyàwó ẹ̀ ni tí wọ́n á ń pè love my love kí wọ́n ń pè love kan bẹ́ẹ̀ lọ́dọ̀ obìnrin kọ́ mọ́ pọ̀kọ ẹ̀ nítorí pé gbogbo ọ̀nà tí wọ́n gbà pa wá níbẹ̀ lọ́dọ̀ wọn ìwọ ọ̀tà kìtì àyàkánú fálọ̀ òun wo fíìmù ọwọ́ pé oúnjẹ ò tí rẹ̀ dì ní bó wù abọ́léwẹ̀ àtàbà gbogbo ẹ̀ sí pé ìwọ ó ṣe àgbákò yóò fọ gbogbo ẹ̀ sínú omi ọkà yóò sì rò wá èyí tí wọ́n tún gbé fún un náà yóò papọ̀ mọ́ ọjẹ tó tún máa lákà pé yóò tún wá mọ bí ọ dìá mo farabalẹ̀ mo sẹ́tù gan kí n tó máa ṣe ẹgbẹ́ ẹ̀fọ́ yẹn. ha ọkọ ìyàwó ò ti kú yányán. ìyá sùdú ní ẹbẹ̀rù èèyàn àbáyà ní ẹbẹ̀rù èèyàn. àná sùn kí ìyá sùdú náà yìí sọ fún ọ ní pé ẹbẹ̀rù èèyàn ní tá à ń wí yìí. ìyá sùdú ní fa inni ghayru láìmí. ọlọ́njọ́ da fáwọn àfa. qabuli minan nasi ahlul fadli qad husidu. àgànnìgbà náà wàláhì òun wá kókó òun lé ńgbà táwọn àjẹ́ ilé àwọn ọ̀jẹ́ kó wọn gbádùn mo níta ní jàjẹ́ kí ni jẹ́ bẹ́ẹ̀ àjẹ́ ń bi èwo àjẹ́ tó lóúnjẹ tí wọn gbọ́dọ̀ jẹ òórùn ń bẹ táwọn àjẹ́ ọ̀gbọ́dọ̀ gbọ́ lára èèyàn báyìí wọn ò ní dọ́dọ̀ tiẹ̀ láéláé ọ̀dọ̀ máa rè lọ́wọ́ wọn èyí làwọn ń lò ọmọ àlè wọn máa pè mí nítorí ọmọ àlè ó tún ṣé Buhari lẹ mọ́rọ̀ ẹ̀ wá Buhari wo lẹ mọ́rọ̀ ẹ̀ wá Buhari ọmọ àlè lélẹ́yìn ń fa wọn ò pè mí lọ́mọ àlè lásán àwọn náà bẹ́ẹ̀ ń jòkó yàrá ní wàláhì ẹ jẹ́ kí sáyà lọ́dọ̀ Ọlọ́run wọ́n ti dànù lémi rú ẹni tí ó ganu lé wọ́n ti ba tiẹ̀ jẹ́ wọ́n pa ọmọ mi torí owó lásán èlò 10,000 wọ́n fọmọ mi rorin àwọn náà wọ́n tún wá lọ sunkún káàsà Ọlọ́run ọmọ yìí nù lé Ọlọ́run ní wò yín níran ní ìyá níjọ́ tẹ́ ẹ bá kà lérí títì ni ní kọ́kọ́ túnú àṣírí rẹ ná bàjẹ́ bá fẹ́ ka ẹ̀mọ́ tí kò ṣẹlẹ̀ ni yọ wá gbé láǹtà lágbo kan ọ̀sán dákun Ṣùébù ọba ara àwọn máa di ẹ̀mí wàhálà dénú àti bọ̀tán dé torí rẹ̀ ìyá jẹ́ ẹ má jẹ yẹn mọ́ èyí tẹ́ ẹ jẹ́ tó ó tó ẹ ojú ẹ ti ń jẹ wá ni à ń pọ̀ sí náà ni èyí tẹ́ ẹ jẹ́ tó wọ́n fọwọ́ kan mọ́tò ẹlòmí ẹ dákun ẹ bẹ̀rù èèyàn wọ́n fọwọ́ kan mọ́tò ẹlòmí báyìí pé Àdìsá eléyìí mọ̀ tó dáa di èyí tó kọ́kọ́ ń lò lọ o ọ parí ó sì lóun lè kó padà ojú ọ̀nà náà wọ́n parí gbogbo ẹ̀ sí. èyí ń bá wa bára mọ́tò tiwa ọkọ̀ ló kọ́ lóun tá a kọ̀ fi wẹ̀ náà bọ́ọ̀ bá ti ń bọ̀ bá ti ní aláàjì wọn pe nà èwo wọn lọ tó sẹ̀sẹ̀ rà eléyìí ni bóun ti ń fọwọ́ lé èmi àjọ fọwọ́ lé ni pé ọwọ́ tèmi ní ọkọ̀ ṣáájú lérí ẹ̀ báyìí àmẹ́yìn alákọ̀wé àtẹ̀yìntẹ̀ lówó màrẹ́sà kẹ́yìn ọlọ́pàtì kẹ́ gbádùn ayé kí wọ́n wọ́ mọ́tò tán kẹ́ hun mọ́ ha tìyín nù lẹ́ fi ń kú kíákíá ẹ̀ ń kú kíákíá ẹ̀ sáré tí ó jẹ́ ráyé gbé ẹ̀ sáré tí ó jẹ́ ráyé gbé ní òjì ẹ̀ mọ̀ ìyá sùdú ni ìyá sùdú ni wọ́n bá ń kẹta rẹ̀ nulẹ̀ wẹ̀dá. fa inni gẹ́rù láìmí. gẹ́rù láìmí. máa wí fún wọn ni pé wòye ṣẹlẹ̀ ìbú wọn. qabuli minan nasi ahlul fadli qad husidu. ṣe MC wa bẹ ń jòkó ní sinmi òun ni gbogbo wa wá ti òun la wá pé tí òun la wá wáyé. MC ò sí ń jòkó ní sinmi òun ni gbogbo wa sì wá bá a ti wá ńlá sí àná kò sí ń jòkó tún lọ ń múra.
bá a ti wá náà ni ebi wà lẹ́wà wá lára ẹ̀ ìwọ náà lọ́ọ́ da aládùúgbò rẹ̀ jẹ́ wọn máa fẹ́ràn rẹ̀ lọ́ọ́ jẹ́ nìkan tí wọ́n máa fàyàn lọ́wọ́ gòkè ẹ̀ wòye yẹn táwọn yìí ti fà lọ́wọ́ gòkè ni ọmọ ń fíìmù mi ọmọ sọ̀rọ̀ sí alọ́wọ́ alọ́lọ́wọ̀n oníjẹ́ tí wọ́n dàrú á ní gbogbo bí òun dé lónìí àwọn ẹmu sí yìí náà ni èyí ṣe kí ni wọ́n ṣe kalẹ̀ sáyé ẹ̀rú tí wọ́n ń bọ́ ma nẹ́bí adama gẹ́gẹ́ bí ẹbẹ̀rù yẹn tá a wí ẹ̀ fẹ́ lómi lọ́wọ́ gòkè tán báyìí èrè òsè ní dalókun tó wọ́n máa wá kì òòrè tún wá wọn tún sòrò ṣe tala wá fẹ́ sòrè fún báyìí àsòrè fún yàtọ̀ ń sìn wá bí ó ti bo okò ẹni ó sòrè fún jẹ́ láyé àfàyàn gòkè ń sìn wá bí ó ti rí ẹni tó fà gòkè ń sìn wá bí ó ti rí ṣubú. Allah. èèyàn lòrò àwọ̀ èèyàn gòkè ó sì gòkè ń sìn wá bí ó ti bomi paná àràwọ̀ tó jẹ́ ó gòkè tala wá kùtà fẹ́ sòrè fún. ìyá sùdúní. ìyá sùdúní. fàyínní ghayru láìmí. níbi àwọn kókó máa tó gbà wá sísì eréṣiríṣi là á máa rí ọlọ́run ò nù ramalana ọ̀ya. ìyá sùdúní. fàyínní ghayru láìmí. ìlú èkó òun mo ti rẹ́ni tọ́lọ́hún bùn níwájú kọ̀ wá wọ́sọ tó bo wájú ọ̀hún ní tó má sì rí iwájú hàn ń lọ́wọ́ àwọ̀ bọ́bọ́bọ́. ìyá sùdúní. èkó yìí mo ti rẹ́ni tọ́lọ́hún gbé gorodóòmù fún ìtọ́bàṣìrì gorodóòmù kọ̀ wọ́rú ẹ̀ lásọ àfi tó ti gorodóòmù bóde dídídí. fàyínní ghayru láìmí. wọn mọ bí àti wọṣọ wọn mọ nú àwẹ̀ wọn mọ nú ọjọ́ lásán ìyá sùdúní. ìyá sùdúní. nǹkan bẹ̀rẹ̀ kò yìí. fa inni ghayru la'imihim. ọmọ mi ò mọ̀ pé wọ́n là nẹ́bì kan tiẹ̀ ti kú wàláhì lómi nínú àwọn tí wọ́n mọ̀ pé ànẹ́bì ti kú sọ pé ọ̀rẹ́ mi dà bẹ́ẹ̀ bá a mọ̀ pé ànẹ́bì wáyé rí ǹjẹ́ kò ní máa gbà wẹ̀ sọ̀kú ti gbọ́ kọ́dà kò mọ̀ pé nìkan bẹ tí ń jà ànẹ́bì mọ̀mọ́ sọ̀kú o kótó wá wá sí i ló ti jẹ ẹ̀bà ó tún fi sẹ̀bínà àbí kí wọ́n pe sẹ̀bínà èyí tójú wọn máa fi tí ojú wọn erí náà mọ́ dáadáa àwọn ó tún fi lé ẹ wo sọ̀kú bó ti bá ọlọ́wọ́ àmọ́ wòra wájú àlìkè àmọ́ ó rí nǹkan. ìyá sùdúní. fa inni ghayru la'imihim. eba. qabuli minan nasi ahlul fadli qad husidu. tó. fadamali. walahum ma bi wa ma bi mọ́. yóò sì mọ tún táàwí àwa yìí ti kọjá yìí nǹkan bẹ̀rù pé táàwí àwí báwọn ọ̀yà ní pè á mọ́ ni. Insha Allah. àwa tá àráyè tẹ́lẹ̀ èyí tá a wá ibi ìbáyìí pé Koko Zaria àwọn ẹmusin kankan yìí jẹ́ èèyàn ńlá ń ọ̀ráyè jáde lọ́rin. ìlú wo la fẹ́ kiri tán nínú àwẹ̀ yìí nìsín. bẹ́ẹ̀ni. àwa wà ní àbọ̀ lọ́hùn kìí sì sọ̀fẹ́. Wallahi. owó gọbọi. owó gidi ni. sẹ́bùtú ọlọ́run ní ọ̀rọ̀ rẹ̀ ọ́ dàrú ọlọ́run àfa mi wájú ọlọ́run àmọ́ olúwanu. torí náà ẹja wa kí àyà kankan túra wálẹ̀. a'udhu billahi minash shaitanir rajim. tó wí. a'udhu billahi minash shaitanir rajim. ẹ̀yin náà parí ẹ̀. bismillahir rahmanir rahim. innal ladhina la yarjuna liqa'ana. máa mú báwọn ojú tó báwọn. ẹ̀yin tá a pè lónìí ẹ̀yin tẹ́ wá gbọ́rọ̀ ọlọ́run lónìí lọ́dọ̀ MC Olúọmọ àtọ̀dọ̀ àwọn Koko lóṣòdì ẹ máa gbọ́ hurunhurun tí ń lọ nílẹ̀ gbogbo yín náà lẹ́ẹ̀ máa ka pépà gbogbo yín náà lẹ́ẹ̀ máa yọ wí níbo wọ́n bá dé nísìn ta ni wọ́n lọ́wọ́ à ń bẹ̀ nísìn ta ni. ibi ẹ bá fẹ́ ibẹ̀ lọ́lọ́run ọba náà wà ibẹ̀ ibi abá wà lọ́lọ́run náà wà ibi ẹ wà òun náà ni ibi ẹ wà òun náà ni ó ti yé yín kọ́ máa yé yín. innal ladhina la yarjuna liqa'ana. Koko Zaria
ọlọ́run ní dájúdájú àwọn tí ọ̀ràn kan pa wọn pàdé àwọn ọlọ́run mọ́ wọn fàyè ṣe ń tó wọn bí ìgbà tó ti pa wọn ni wọ́n mà lákàáyé sọ̀rọ̀ ti ọlọ́run ìwé ẹ̀dá sọ̀rọ̀ ti kó kú láyé ńjọ́ kan sọ̀rọ̀ ti pé property rẹ̀ ó di tàwọn kan ńjọ́ kan ǹjọ́ ọ̀ràn ti òun ọlọ́run ń wí. innal ladhina la yarjuna liqa'ana. ẹ̀yin tẹ́ ẹ ráyè tẹ́ ẹ wà wọ́n máa yé bí tẹ́ ẹ ní kú mọ́ ẹ̀yin tẹ́ ẹ ráyè tẹ́ ẹ gbádùn ayé tẹ́ ẹ rántí ọlọ́run bí ìgbà tẹ́ ẹ ní kú mọ́ ẹ̀yin tẹ́ ẹ rí gbogbo nǹkan tẹ́ ẹ ń bá ń fẹ́ ẹ rántí kú mọ́ ọlọ́run wa ń bá yín sọ̀rọ̀. innal ladhina la yarjuna liqa'ana. olórí yòówù o lè jẹ́ máa rántí kọ́ pàdé ọlọ́run níjọ́ kan òun lọ́lọ́run ọba ń wí. innal ladhina la yarjuna liqa'ana. owó yòówù o lè ní àwọn kan ṣáájú rẹ̀ nu owó níní láyé wọ́n dowó náà lẹ̀ wọ́n lọ pàdé ọlọ́run wọn tiẹ̀ náà ń bọ̀ máa rántí pé ó kù níjọ́ kan bọ́ báyà wọn ànílágbájá tán. innal ladhina la yarjuna liqa'ana. ọlọ́run láwọn tí èèyàn ti pé àwọn pàdé àwọn ọlọ́run níjọ́ kan. waradu bil hayati dunya. mo èèyàn tí mo tiẹ̀ jókòó kí wọ́n rò ní a second pé níjọ́ kan yìí ní sí mọ́ ẹ̀rí bílẹ̀ yìí ti ṣe jàngànà yín nísìn ẹnìkan náà ni ó ní nígbà bá sì yá àmọ́ wá wò báyìí pé wọ́n ló ti kú láti last year àbùkù kan àbí ọkàn ọba náà ọba àjẹta àbùkù ń jẹ tiwọn wọ́n ti kú láyé olówó àná olówó jẹta tààrí láyé mọ́ wọ́n ti lò sí padà àwọn náà tó bẹ̀ kí wọ́n wá náwó mọ́ wọn ò sì tún ní ná mọ́ owó ti parí nù. àwọn tí ń bọ̀ tilẹ̀ ẹ̀rọ mú bá a ṣáájú mú bá a kẹ́yìn ọ̀bì níjọ́ ẹ bá sì kú à ń bà nínú àwa lọ́dọ̀ yín màlákùn mọ́tò sì rọra máa dá wọn kọjá lọ báyìí ń bọ̀ wá bá wọ ọ̀gá nulẹ̀ yóò sì yanjú rẹ̀ tán yóò sì sún jáde kò sí security tí ó mú ebi Boko Haram lẹ́ ń sá fún nísìn wàláhì bá jókòó yìí táwọn yẹn bá gbọ́ táyà tipa tó bá dáhùn pa sẹ́rí tí ń bá fò láti yà yín torí pé àwọn ọmọ mi kéré. ọlọ́run nígbà tẹ́ bẹ̀rù mi mọ́ wá dà nǹkan ayé tẹ́ mọ́ bẹ̀rù mọ́ wá pa àwọn kan ló kọ pé Boko Haram Boko Haram ti ń bẹ tipẹ́ ọmọlúwàbí sì ni wọ́n ẹ̀yin ìjọba ẹ̀yanjú wọn ẹ̀mọ tí wọ́n wà àwọn ìjọba mọ tí ń jẹ́ Boko Haram ti wà tipẹ́ kí ló wá fàjà yín eléyìí sọ̀rọ̀ mùsùlùmí ń pa kírísítẹ́nì ń pa mùsùlùmí bí wọ́n bá ti ń pààyàn bẹ́ẹ̀ wọ́n ń pa mùsùlùmí náà pọ̀ mọ́ wọ́n á jù láàrin ìjà kò sí bí wọn ti ju bọ́ǹbù wọn ọ̀hún mùsùlùmí ń kú kírísítẹ́nì ń kú ni àti kírísítẹ́nì àti mùsùlùmí inú wa ta ló lè gbèjà ọlọ́run ta ló lúwẹ̀ inú wa tó lè gbèjà ọlọ́run àbá àwọn àǹtá jẹ. Yar'Adua inú àwọn pírẹsidẹ̀ntì tá à ń ti ní Yar'Adua ni wàlíyé ọlọ́run kan ṣoṣo ti ń bẹ nínú wọn lẹ́yìn àwọn Tafawa Balewa àti Sàdáwó náà kankan wọn Yar'Adua ló tó kàn. àmọ́ sírò gbogbo wọn bá ń pẹ̀lú àwọn Murtala báwọn wàlíyé ọlọ́run ní pírẹsidẹ̀ntì Nàìjíríà ta ni ńgbà tí Nàìjíríà ń bẹ ní Nàìjíríà dáadáa àwọn tá a kà á lẹ̀ yìí ni Yar'Adua lọ́ọ́ bá àwọn militanti ní Niger Delta ọ lọ bá wọn tòun ti bí o ti gbádùn náà ó sì jókòó pẹ̀lú wọn ó ṣe mítìn kílẹ̀ ń fẹ́ tẹ̀ fi ń bẹ ipò wa tẹ̀ ń ṣe ìwẹ̀ báyìí àwọn ń fẹ́ nǹkan báyìí àwọn ń fẹ́ nǹkan báyìí ó sì endorse ẹgbẹ́gbọ́n wọn bẹ́ bá àbùmọ́ lájọ tí Yar'Adua ti lọ ìwọ wa mú àtẹ ògbé kárí bí ọ̀bọ Amẹ́ríkà àwa ni kò sí ń tọ́kàn wọn ń gbà wọn bá pa yín tán kò díjọba rẹ lọ́wọ́ ń gbà wọn bá sì ń píìchì rẹ tán bá yọ ọ́ dànù ṣé wọ́n ká àkọ́kọ́ yọ ẹ wo orílẹ̀-èdè tí ò ní security wọ́n gbé Gawati àwẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni àṣírí Gawati dì sí ẹ wo orílẹ̀-èdè tí ò sí security kankan ẹ wá rí kíní kan káàkiri ìlú tí wọ́n jíyàn gbèsè kíní tẹ́ rí wọn ò rí ni ojú kíní tẹ́ rí mọ́lẹ̀ fọ́ ni àbójú àwọn tí wọ́n rí lọ́dàrú tí àwọn amọ̀gbà wọn ń gbé èèyàn odidi ẹ̀dá àwọn àmọ̀ bí ó wà Amẹ́ríkà tẹ́ ń kówó wa lọ wọ́n nírú ẹ̀ London tẹ́ ń kówó wa bẹ́ẹ̀ bá jíwó kó tán ọ̀nà bẹ̀lẹ̀ ń gbà wọ́n ní wọ́n mọ̀ bí ó wà báyìí pé lu wọn ní nísìn àbí àwọn òyìnbó yìí náà wọ́n ṣe kíní kan sínú mọ́tò nísìn ẹni wúwo àtọ́ bá wà ó pe mọ́tò rẹ tọ́ bá sì pé ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ nínú mọ́tò rẹ ó sì máa gbọ́ pé ń bọ̀ lẹ́lẹ́ẹ̀dẹ́ àbáàsì yìí ló ṣe láfi mọ̀ à ń travel lọ́wọ́ ní ẹjẹ́ òun ó pa àwọn ìyàwó òun ń bo wọn àgbé mọ́tò dé
àwa pè wọ́n wá ní ó kọ́kọ́ ń sọ fún wa lójú fóònù pé àwọn wà ní Ìwó road àwa pè màmá pé ń bọ̀ lẹ́wà inú mọ́tò tí ń lọ tí ń travel mọ́tò wa ń sọ fún wa pé òun wà ní Ìwó road lẹ́gbẹ̀ẹ́ Mr Biggy àwa pè wọ́n pé ń bọ̀ lẹ́wà wọ́n làwọn wà lẹ́gbẹ̀ẹ́ Mr Biggy la ilaha illallah gbogbo orú wọ̀nyí ń bẹ́ ẹ bá wa fi wá Gàwátì ẹ̀yin aláṣẹ wa ẹ̀ gbádùn ẹ̀ níláárí. innal ladhina la yarjuna liqa'ana. bó a bá jọmọ yín gbé ẹ máa pa àwa àyàn wọn ò jì tiyín náà gbé bọ́ bá yá. innal ladhina la yarjuna liqa'ana. Àrẹ̀mú Gàwátì ọmọlọ́mọ ẹsẹ̀ ètò ìsìlámù ẹ̀jẹ̀ orí kankan ṣe àṣìrẹ́ nìkan kó ṣe lẹ́yìn ẹ̀ ta ni àṣẹ àánú òtún mọ bẹ̀rù pé kíni kó wọn ṣe kíni kí wọn jíun náà gbé. ẹ wo ìsìlámù ni odidi ẹ̀dá kan wọ́n sì gbé ọwọ́ akú ni ọwọ́ ayé ni kèye à àmọ́ lọ́wọ́n ò ní pa Gàwátì. Amina. Ọlọ́wọ́n bá wa ṣàánú Gàwátì. Amina. bó làwọn eléyìí ó ti sọdún bó wọn ti gbààwẹ̀ wọ̀nyí nìsín wọ́n fi ìbànújẹ́ gbààwẹ̀ ní tí mo fi ní ẹ bẹ̀rù èèyàn bẹ́ẹ̀ bá wádìí èèyàn náà ni o èèyàn ni o ọjọ́ ń sọ fún wọn ẹnìkan máa wà wálé wa lágége lálẹ́ o wọ́n àgbẹ̀ mọ̀fẹ́ lọ́ọ́ ra àwọn aláàjì ni wọ́n pa àwọn ọmọ olú nígbà tí fún wọn pa méjì tó pè mí pé ta ni ṣé wàlìjì ni ẹ̀ máa bọ̀ á gòkè ta ni kókó gòkè aláàjì àwọn tá a máa ń fẹ́ràn yín ni wọ́n ti ṣẹ́jú sáwọn ọmọ ẹ lù pa n ò ṣe jí gbé rárá kò possible a ṣe kí n tèmi tó a jí mi gbé mo gba kọ́ńtíráàtì ẹ sì bá bọ̀ lọ́wọ́ mi bẹ́ẹ̀ sì bá lọ́wọ́ mi mo gbọ́dọ̀ ní láńsẹ̀sì fún self defence jáde jíjí gbé tèmi ti á jẹ́ n ò sì ní bọ́ọ̀rẹ́ kan lọ ibì kan délé àgbẹ̀ngbà náà mo ti bá yín mu wá ọ̀rẹ́ wo Ìlọrin gan ń lọ́rẹ̀ ìlú mi gan ń lọ́rẹ̀ látara ọ̀rẹ́ la dánwò Ọlọ́run tí máa bẹ̀rẹ̀ kò séèyàn ẹ bẹ̀rù èèyàn. innal ladhina la yarjuna liqa'ana. general Ọlọ́run láwọn tó ṣe pé wọn ọ̀rọ̀ kan pé wọn pàdé mi Ọlọ́run ẹ̀yin alágbára ẹ máa ronú pé pàdé Ọlọ́run jọ kan. waradu. ẹ̀yin tá a gbé nǹkan lé lọ́wọ́ ẹ máa rántí pé pàdé Ọlọ́run jọ kan. ẹ̀yin tẹ́ ẹ máa bọ̀ tílẹ̀ ẹ máa rọ́ nùlù ẹ rántí pé pàdé Ọlọ́run jọ kan. ẹ rántí pé gbogbo wa lápàdà dọ́ máa sùn ta. ẹ ráwọn tí ń bẹ sẹ́mẹ́tírì ni ẹ wọ́n ti kó wọn kabẹ̀. láńlọ́ọ̀dù wà nù wọn tó kọ́ yálà yálé. wọ́n sì yọ ọkùn bẹ́ẹ̀ wọ́n gbé lọ́ọ̀ta lọ́ọ̀ sùn ta. gbogbo wa lápàdà dá sùn ta. máa rántí jọ́ tó pàdé Ọlọ́run tó dá sùn ta. wọ́n ní kí sífù wa máa wọlé ẹjọ́ ibi tí tẹ́ǹtì tó dìpù yẹn wà níbẹ̀ ni wọ́n máa wà sífù ṣé wà sí múra rẹ kọ́ para rẹ lẹ́kún pé ìjọ kan ń bọ̀ wọn ò ní rí mi mọ́ wọ́n dẹ̀ tí wọ́n jù sí sẹ́mẹ́ntìrì. bàbá olówó máa rántí péjọ kan bẹ̀ wọ́n náà ò ní sí mọ́ ẹ̀yin tẹ́ fáyìn tẹ́ yáàyì mo kì í ẹkùn bí fáyìn ikán jẹ̀bi tó dànù ara yín dáadáa yóò jẹ́ tí ó gbádùn ẹ̀ gbogbo àwọn àtàwọ̀ ọ̀yá yìí ẹ̀kẹ́ni kí ló jẹ lára mi wọ́n mọ àwọn kan máa fi ruwa ilẹ̀ nígbà èyí haga yìí kí làwọn jẹ lára ilé yìí wọ́n pa wá tì àmẹ́yìn tẹ́ ẹ dán tí gbogbo ẹ̀ ṣe dómúdómú ha ọ̀rẹ́ mi wà lè jí la yarjuna liqa'ana. Ọlọ́run láwọn tí ìran ti pé wọ́n pàdé àwọ̀ Ọlọ́run jọ kan. waradu bil hayati dunya. waradu bil hayati dunya ntí wọ́n dunu sílá yín náà láyé káyọ̀ mọ̀ pa wọn ń bọ̀ káyọ̀ mọ̀ pa wọn ń bẹ́ńbẹ́ káyọ̀ mọ̀ pa wọn ń fọhùn káyọ̀ mọ̀ pa wọn dákẹ́ káyọ̀ mọ̀ pa wọn ò sí nílé ntí wọ́n wọ́n lára ayé nìkan náà wọ́n sì rí. wa atma'annu biha. àbá ọkàn wọn sì balẹ̀ wọ́n gbádùn lórí ẹ̀ wọ́n kẹ́tẹ̀fẹ̀. walladhina an ayatina gafiluna. Ọlọ́run ní bóun ti ń kà á bọ̀ ni àtàwọn tó ṣe pé nípa àmì àwọ̀ Ọlọ́run gafiluna àwọn ò tiẹ̀ rántí wọ́n gbàgbé ni àwọn ọmọ pọ́lọ́hún kan bẹ àwọn kan àtẹ ayé tì wọ́n dípò pé wọn ò gbà pọ́lọ́hún bẹ àtẹ ayé tí obìnrin míì lọ́dọ̀ ọkọ rẹ̀ bàbá tàkà báyìí ọkọ ní yes 5 million ti dénú àkáǹtì ẹ̀
tọ́ba tún tàkà báyìí ọkọ ni yes mo tún hard ibi tí ma kò gbà pé ọlọ́run bẹ̀. walladina hum an ayatina gafiluna. àwọn tó yẹ pé gbogbo wọn ti ń rí sáyìn àwọ ọlọ́run náà tó wọ́n gbàgbé àwọ ọlọ́run ni ọlọ́run tó wá ní ẹjọ́ ń sọ́nbó làwọn wọn ni ọlọ́run. ulaika ma'wahumun naru bima kanu yaksibuna. ẹ̀yin tẹ́ gbé wa lóṣòdì ọlọ́ni ulaika ọ̀kẹ́ àìmọye àwọn tá a kálẹ̀ tí wọ́n mọ̀ pọ́lọ́hún bẹ́ẹ̀ mọ́ yìí ọ̀kẹ́ àìmọye àwọn tá a kálẹ̀ tí wọ́n gbádùn ayé tó fi gbàgbé wàláyé lómi bẹ́ẹ̀ ní ìjọ tá a ti bẹ̀rẹ̀ ramadana kò kí wákàtí márùn. bọ́lọ́hún bá ń sọ̀wọ́ fún ọ ẹ̀ẹ́dẹ́ ni bọ́n bá ń bẹ̀rẹ̀ elétò ń parí ẹ̀ ẹ̀ẹ́dẹ́ ni ó sì lọ́hùn ọmọ rẹ̀ sì níláárí ẹ̀ẹ́dẹ́ ni máa wo bẹ́yìn rẹ̀ ó ti rí. ẹ̀rọ àwọn olówó kan tẹ́ ti kú láyé táwọn ọmọ wọn yàyà kú yàtún òjé yẹn ni ẹ̀sán ni ọlọ́run yìí ṣèkà njẹ́ o sin lọ́hùn Abdulmumin nínú wa njẹ́ o kí wákàtí márùn lónìí àná làwọn mi ti ń bẹ lọ́hùn pé alágbára ọlọ́run jà sọ tún lọ́la mo ní ọlọ́run wọlé ànábì àní sí ó ní alájẹ dákun 29 náà tó mo ní kíni ọlọ́run wọlé àwọn tí ń tàwa fúri ọlọ́run àní kírun lọ́la ẹnìkan nígbà náà àwọn mọ́lá wájú ilé wa tí wọ́n ń sẹ́wó tí wọ́n bá ti pẹ̀ràn báwọn tí wọ́n bá ti pa màálù á kírun mo ní wọ́n pa ẹran kalẹ̀ ni àwọn kọ́lọ́hún àní kírun lọ́la sẹ́ mo wá pé mọ́lá sáré sùn mo ní mọ́lá sáré sùn bá a sálà yẹ́wò ni ọ̀nà bá a sálà wọ́n ṣe gòbé ni mo ní ṣé wọ́n gbọ́dọ̀ jẹ́ ṣe gòbé túláàsì ní ká máa gba 29 ni ẹjọ́ pọ́gbọ́n Saudi Arabia irun wọn tí wọ́n kí lánàá gbogbo wọn sunkún ni kó tó parí irun lọ bí aago mẹ́ta asámú ká asámú tẹ̀yìn kí wọ̀nyí ẹ̀yin lè mọ́mú Nàìjíríà lẹ́yìn àwọn lè mọ́mú lálálálá wọn ni ẹ̀yin lè mọ́mú àdúgbò nǹkan kan tẹ̀ ń kí asámú pẹ̀lú ní àtẹnẹ́ wọn nǹkan ṣẹ́yìn rí yín ọ̀dà ẹ̀ lọ Mákà ni ẹ̀ ráwọn asámú ká asámú àwọn asámú rádaràda àmín Yásìn ẹ̀yin tí ń búnu ẹ̀yin tí ń búnu ẹ̀yin onímúdí àmọ̀ta ni Yásìn eré yín ọ̀dà ńgbẹ́ wa ké Buhari ní gbogbo mọ́mú àdúgbò ní ẹ̀yin mọ́mú asámú tẹ̀ ń kíkí báyé ni eré yín ọ̀dà mo tún wí. ìkíkú kírun ẹ lọ Saudi ni ìwọ tó ń bá ń gbé ńbolo súnmọ́ yìí díẹ̀ ìwọ tó ń bá ń gbé Ṣógúnlẹ̀ ọwọ́ ibi wa ni haram wa wọ́n wá bẹ̀rẹ̀ ẹ̀rún pípé pé Allahu Akbar yóò máa pèrún ni ọmọ bọ̀ láti Ṣógúnlẹ̀ mọ́gbọ̀kadà fún gangan ọ bá ìrún rákà àkọ́kọ́ láti Ṣógúnlẹ̀ síbi ẹ̀ jọ̀mọ́ tí wọ́n bá ń kírun asámú ní ibi tí mo dúró sí èèyàn wa ń bọ̀ látòkè ìtún wọn sáré bọ̀ pé yé wọ́n tẹ̀tí bẹ̀rẹ̀ kótó dé àyìnwá láwọn ti jòkó ìmẹ́ta wọ́n ti kírun tán láwọn lè mọ́ mú òsì ni a lè mọ́ mú gbàlódé tọ́lọ́run dà sáyé bí asámú yìí èmi ò rí bi lè mọ́ mú kan ti kéwú Nàìjíríà yìí níta abú ẹkún lè mọ́ mú kan ní òsunkún yìí tọ́lá wọn síìpù tá a gbowó lọ́wọ́ wọn ti wà ń jòkó kí ló fẹ́ fa ẹkún àwọn wọ̀nyí wọ́n ń sanwó fún wọn ìjọba Nàìjíríà náà jáwọn lè mọ́ mú tiwa náà máa sunkún ẹ sanwó fún wọn ọkàn wa ò sí ń bẹ àti wò pé ok limamu tó bẹ kí wọn tó gbé wàlìjì bẹ ń jòkó alhamdulilayi general bẹ ń jòkó MC olóma yóò tètè máa kéde Rabbana abúlé anamínà sọ àjẹmọ sọmọ yàtí náà kúrò àyìn ọjà ní àrùn dàgínà ìmáàmà nísìnyí àwọn àgbà owó túbà ìmáàmù ó tètè bẹ̀rẹ̀ àdúrà ní àgbẹ̀ ọlọ́njọ́ owó túbà àkọ́kọ́ MC olóma wà ń bẹ̀ wọ́n yóò tè máa gbà ẹ wà láàánú nara wa ọ̀nà dàtà àfi ní nara wa bí owó àdúrà sẹ́ǹsán ájú ẹ̀ṣẹ́ gan sẹ́ǹsánwó fún wa ni ìjọba wo ní sanwó fún wa ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ̀rọ̀gbẹ́ nípàdé àwọn ọlọ́run wùláyíkà máa wá ọmọ nàárù gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ẹbú láyé wọ̀nyí tí wọ́n ti gbàgbé àwọn ọlọ́run tó fi ń ṣiṣẹ́ ẹbú yìí ṣiṣẹ́ yìí iná ni wọ́n wọ̀ ọlọ́run lórí báwọn. ìmàkànú yàtúnà. ní tí ó jẹ́ wọn wọ náà ní iṣẹ́ tí wọ́n ṣe láyé náà láfi san wọ́n lẹ́san ọlọ́run tó wá fẹ́ sọ tẹ̀yìn tẹ́ jókòó wọ̀nyí tẹ́ rí tẹ́ rójú ráyè gbọ́tọ̀ lọ́hùn. innal ladhina amanu wa amilu ssalati. ọlọ́run láwọn tó ṣe pé wọ́n gbà wọ ọlọ́run gbọ́ míkì inú wọn ìta wọn gbà fáwọn ọlọ́run
òde wọn kọ̀ọ̀kọ̀ wọn gbà fáwọn ọlọ́run bàbá má burú dé àwọn ọlọ́run wọn gbà fún pàwọn alámú wa bàbá sì mú dáadáa wá wọn ò gbà kó sa àwọn táwọn ń sìn kankan ni wọn gbà pàwọn ọlọ́run náà ni irú àwọn tó bá wá ṣe báwọn. وعملوا الصالحات ẹ̀yin oṣòdì wàmílù sọ́láàtì wọ́n tún wọ́n ń ṣiṣẹ́ dáadáa wọ́n rìnrìn dáadáa wọ́n hùwà dáadáa wọ́n sọ̀rọ̀ dáadáa àníyàn wọn dáa ìṣesí wọn dáa. يهديهم ربهم بإيمانهم. ọba ṣe nǹkan torí nǹkan lọ́lọ́run àfábígà ní ìtakùrẹ́ ọlọ́run yahdihim rabbuhum bi imani ìgbọ́lọ́wọ́n ọba gbọ́ wọn lèmi ọlọ́run òfin fún wọn mọ̀nà lọ borí. tajiri min tahtihimul anhar. wọ́n máa wo ibi àsọ̀rọ̀ dé ilé àlìjánná ọlọ́run jẹ́ àwọn àlìjánná o. àmín. kọ̀sẹ̀ tó fẹ́ wà àlìjánná ni. ìwọ tó gba àwẹ̀ tó pa kọ́dà ń gba Ramadan àdé lọ́wọ́ àwọn àlìjánná ìwọ tó jẹ ìbánulẹ̀ tó yóò tó wá sí tó wá ń pè wà láì àwẹ̀ ẹ̀yọ̀ kan tó kù ìmọ̀ tiẹ̀ wà lágbára o máa ṣe rẹ̀ ọ̀ wọ̀nà. tajiri min tahtihimul anhar. ọlọ́run lálìjánná tí ń kó fi wọ́n sí àwọn tó bá ṣe dáadáa wọ̀nyí odò ń sàn lábẹ́ ẹ̀ ni àwọn odò tí ń sàn lábẹ́ àlìjánná tá a gbé àkọ́kọ́ òun ni odò ọtí ọtí tẹ̀yìn múláyé yìí kọ́ o èyí táwọn múláyé jẹ́ náà kò ní pa wá sọmọ kébí ọba mú táyé yìí tó ọpa wu ẹ̀kọ́ mọ́ra wọn èyí dá ìyá rẹ̀ mọ̀ sí ìyàwó rẹ̀ irú ọtí nǹkan là múláyé jẹ́ náà odò mẹ́ta ní ọmọ sàlábí àlìjẹ́nà wa àkọ́kọ́ òun lodò ọtí àmọ́ wọn ò ní pààyàn ẹlẹ́ẹ̀kejì alaazal odò oyin èyí tẹ̀ ń pè ní honey oyin tí wọ́n ń tà nísìnyí oyin ń wá kọ́ irú yìí nǹkan ní tọ́lọ́hún àmú yóò mọ̀ sàn lálìjẹ́nà èyí tó bá wọ̀ oògùn bẹ́ẹ̀ odò ẹlẹ́ẹ̀kẹta tí ó sàn lábẹ́ àlìjẹ́nà tá a bá dé bẹ́ẹ̀ alábàn wàrà. tajiri min tahtihimul anhar. ọmọ mi jáde nílé tán alóńgbò òmù nísìnyí gbàgbé ràbàdàrà ọmọ mi jáde nílé tán sẹ̀bínà obìnrin ọmọ mi jáde nílé tán macnoel ó tún fi yín náà ha ẹ wo mùsùlùmí láàrin wa gbogbo ẹ̀yin tẹ́ lówó tọ́lọ́hún dẹ̀ lára tẹ́ ẹ mọ́ gbàwẹ̀ tẹ́ ń ṣe gbogbo kínní wọ̀nyí ẹ jẹ́ ilẹ̀ kọ̀rọ̀ sàárè àfikọ́rọ̀ wọn sànù yín kẹ́ ráyè túbá kẹ́ tó kù láyé bó gogoro ti burú tóní mo bù sáré ẹran báyìí ẹran sì ń dúdú mo sì gbé fún lágbájá kí n fọkàn bò láti rí ọlọ́lá ajé ètò ga gan rè àfi yà mo ní àbùsà ẹran dúdú ẹran sì ń dúdú òun ni wọ́n dànù yìí ó tún wá dà sí tẹ́wọ́n ní àlàyé ọlọ́run bẹ́ẹ̀ ṣe rí yẹn iṣẹ́ ni ọlọ́run ẹ tún wáyé ó ní wàá tún fún yín ṣòǹsìn ẹ tún rí wà lájẹ ọlọ́run bọ́lá ṣe kọ́ tiwa nìyẹn bóyá mo wá wu ọlọ́run lára ẹ̀ ó ní bọ́lá ti kọ́ tàwọn ni wọ́n sẹ̀ tún wá gbé máìkì jáde lágbo wọ́n wá wú e tí ò ní wáyà ń di wáyálẹ́sì ńgbà tó kó ẹ̀kan báyìí a lọ tilẹ̀kùn mọ́rí ni èmi tó tú lójú mi erí sì ń fọ́ mi ká tó wá pòun tí wọ́n ń fà wọ́n wá parí ẹ̀tọ́ ní aláṣẹ ẹ̀jẹ̀ bá kú mo ní ká dáa fún ọ bí àṣà àwọn Ìbàdàn mo kí n wá kó ọjẹ́ bá tèmi mo ránṣẹ́. torí náà. tajiri min tahtihimul anhar. àlìjánnà tá a wọ odò ọmọ sansare. fi jannatin na'im. lọ́gbà àlìjánnà tá a lọ gbogbo ẹni tẹ́ ń lọ ó múra torí àlìjánnà ni wọ́n lọ bọ́ ẹsẹ̀ lẹ̀ ni wọ́n tún wá dọmọ tuntun tí wọ́n bá dé àwọn náà lọ lọ́dún tí ń bọ̀ á pọ̀ tá a lọ. insha Allah. gbogbo àwọn wàlíjì ìlà àjọ lọ́dún tí ń bọ̀ á lọ tàwáfù ká tàwáfù èyí tí kálukú wa náà bá ṣe ká lọ bùn ọlọ́run ká tún máa padà bọ̀ wá lọ́hùn náà a ṣe gbọ́ ẹ̀ta tó dọmọ tuntun lọ́hùn náà lẹ́mí ti tún bẹ̀rẹ̀ ẹsẹ̀ alára fa mi o ṣe wàlájì tó tàwáfù ó di mọ́ káàbà ọwọ́ rárá àbáwọ́ tó wà ní mọ́kà
àwọn olóṣèlú wa àwọn orí mítìnì ṣe ní Nàìjíríà àmọ́ eré wọn dàrú gbogbo wọn látòkè délẹ̀ wọn wá gbé mítìnì òṣèlú lọ Káàbà Ọlọ́run wá ń da ìtùrú mọ́ wọn lọ́wọ́ wọn pa nu wọn lónìí wọn afọ́lójú nu wọn lọ́la àná kówó àwọn Faruku Lawali eré tiẹ̀ tóbi ju fìlà lọ ọ̀sọ̀rùn tínrín àní ọ̀lọ́ yanjú owó sọ́bsidì ẹ̀ wá ń jọ jí owó kó ẹ̀ wọ aláṣẹ Nàìjíríà àwọn tá a máa pẹ̀lú olówó Nàìjíríà àsowó epo wa sọ́bsidì wa ni wọ́n ń pín gbogbo àwọn tí ọmọ bọ̀ tá a máa pé bàbá kẹ̀ àsowó wa wọ́n ń pín àwọn gan ni Boko Haram àwọn bàbá wọ̀nyí àwọn gan ni Boko Haram àwọn bẹ́ndì ẹ̀pẹ́tẹ́ ẹlẹ́mọ̀ ṣe kéèsì wa ni ẹ máa lọ ju bọ́ǹbù owó rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì mọ̀ wọ́n ọ̀rọ̀ wa ni pé bàbá kírun jímọ̀ ní sàfikẹ́yàn máa fura yídì la fẹ́ lọ́lọ́la yìí nísìn àfikẹ́yàn wà tó kọ́kọ́ déédéé ibi tó dalẹ̀ nkẹ́yàn lọ dúró sí bọ́ba yìí ti kọ́kọ́ fẹ́ lẹ́rẹ̀ gbé Allahu Akbar bọ́ba ti ń gbọ́mù tí ọjọ́ tiẹ̀ ọkọ̀ gbérí ńlẹ̀ náà pé Ọlọ́run ọgbà ni Allahu Akbar padà Ọlọ́run náà máa pa nkírun ogun nu bí a ń bá a lọ yìí àjẹgbì Ọlọ́run ọmọ ìjà bá wọn kú gbì. àmín àmín Allahumma àmín. ìjọba mọ̀ wọ́n kí ni tiwa kírísítẹ́nì kan ní bẹ nú ọ̀rọ̀ yìí mùsùlùmí kan ní bẹ nú ọ̀rọ̀ yìí Boko Haram ti wà tipẹ́ ta ni kéńgbà náà àwọn mùsùlùmí ni àwọn kírísítẹ́nì ta ni ń sọ̀rọ̀ dára dá báwọn nulẹ̀ rẹ̀ bí wọ́n ti ń ju bọ́ǹbù náà wọ́n ń pa mùsùlùmí tó bá yẹ pé kírísítẹ́nì nìkan ni á ní mùsùlùmí ní ọ̀pá tó bá yẹ pé mùsùlùmí nìkan ni á ní kírísítẹ́nì nìkan ní òfèsì wọ́n ń pa gbogbo èèyàn ní kọ́dà wọ́n ń pọmọ ọwọ́ ta ló wá lè gbìjà Ọlọ́run ẹ jẹ́ abẹ́ Ọlọ́run fún Nàìjíríà kó ṣàánú wa torí náà ọlọ́jẹ́ yá sọ̀rọ̀ díẹ̀ ká tó débi owó. Ya hababi. mọ̀pẹ́ tọ́lọ̀ ní ẹ fẹ́ràn Buhari Musa. Yahdina Allah. Ọlọ́run bá ń fi gbogbo yín mọ̀nà ọlànà oṣù yìí. Ila majalisatil ulama'i. Kókó Zaria Wàlíjì àti General Miftah ọ̀dọ̀wọ̀ yín gbogbo tọ̀nkùrú tí ń bẹ ń jòkó Ọlọ́run kọ́ fọ̀nà mọ̀ yín débi kẹ́ mọ́ lọ jòkó orú jòkó tá a jòkó ìdáadáa kọ́pọ̀ nù gbèsè ayé. Litasma'ul hikma. torí kẹ́lẹ́ bá a máa gbọ́ àwọn ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ tó dáa tọ́lọ́run fi ránṣẹ́. Wannabahu alladhina qad salafu. kẹ́sì lè máa gbọ́ròyìn àwọn tó ti kọjá lọ bá a bá ń sọ̀rọ̀ owó àìrólówó láyé tó ti Kárúnà ó ṣeré ibú pẹ̀lú ẹni. bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ọlá pé mo fẹ́ lò ọlá mo fẹ́ jẹ gàba a máa sọ̀rọ̀ Fìrìhónà àti Nàmúrúzù mo bẹ̀rẹ̀ ibú kúrò láyé ni. Fa inna Allaha yuhyil qalba. torí pé Ọlọ́run ní máa yí ọkàn ẹ̀dá. Al-mayyitu binuril ilmi. wọ́lọ̀ ń jẹ́ àdá tútù kéwúrú báwọn ké bó ti yẹ kó ké àfa yìí. Fa inna Allaha yuhyil qalba limayyiti. eré rẹ̀ ṣẹ̀ṣẹ̀ fa kponu torí pé Ọlọ́run ní máa yí ẹ̀rí Ọlọ́run ní máa yí ọkàn òkú. Binuril ilmi. pẹ̀lú mọ́lẹ̀ mímọ́. Wal hikma. àtọgbọ́n. Kama yuhyil arda bima'il matari. gẹ́gẹ́ bọ́lọ́hún ṣe máa yẹ ilẹ̀ ẹlẹ́ bójú bá ti rọ̀ sí kókó sì jáde mbẹ́. Li'anna shaytana. ẹ̀rí èṣù. Ya'ti ilal insani. ọ̀ya yìí ọlọ́jẹ́ ya'ti ilal insani. Ṣètánì àmọ́ wá bá ẹ̀dá. Wa yaqulu lahu. yóò máa wá sọ fún ẹ̀dá. If'al hazil ma'asiya. orí Ṣètánì ni yóò máa pè ẹ̀dá síbi ẹsẹ̀ pé ẹsẹ̀ ni ó yá rọ́ọ̀lù. Thumma yaqulu aidan lil insani. Ọlọ́run yóò tún máa wá sọ fẹ́ dalẹ́lẹ̀ kejì. If'al kadha minal ma'asi. ìwé ẹ̀dá tí mo dúró tì lọ́ọ́ gẹ́rì lágbájá. If'al kadha minal ma'asi. Ṣètánì ó máa sọ fẹ́ dà ìwé ẹ̀dá tí mo dúró tì lọ́ọ́ fọ́ ojú lágbájá. If'al kadha minal ma'asi. Ṣètánì ó máa sọ fún ìyá ẹ̀mú ẹ̀jẹ̀ lágbájá tán yányán. If'al kadha minal ma'asi. èmi ti sọ gàdúrà nú ẹ̀jẹ̀ mi o kò ṣe é mu. Insha Allah. ẹ̀jẹ̀ mi ò ṣe é mu rárá mo ti ju gàdúrà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá sì ti mú ẹ̀ka
افعل كذا من المعاصي Sètáni ni ọmọ sọ fún pé lọ ṣẹ̀ṣẹ̀ báyìí. لكي تنالوا العذاب الأليم. Ntẹ́ ń jẹ́ Sètáni ó sọ fún wa pé lọ sọ lágbájá tó lówó rẹ̀ dún arin lẹ̀ lọ sọ lágbájá tí ń bọ̀ tilẹ̀ ẹ̀rọ rẹ̀ ń tí ò ní rọ́ mọ́. Ntẹ́ ń jẹ́ sí èso ọmọ gbàyànjẹ́ dúró yìí pé kẹ́ẹ̀dá ó lè bá a rí ìyàtọ̀ dá lọ́dọ̀ Ọlọ́run. ومما قال الشيطان لموسى Inú àwọn nǹkan tí Sètáni tó sọ fún Ànábì Mùsá. فاذكرني عند ثلاث Sètáni ní ìwọ Mùsá máa rántí mi nǹkan mẹ́ta. اذكرني حين تغضب Ìwọ Mùsá bọ̀ ń bá ń bínú máa rántí òun èṣù. Gbogbo ojú rẹ̀ wà lé bọ́ sọ òní gbọ́ ó ti dára rẹ̀ gbà. فإن وحي في قلبك. Ó ní tí ó jẹ́ ọmọ rántí mi bọ̀ ń bá ń bínú ẹgbà wáyé òun èṣù ti wà lára wọ. وعيني في عينك. Sètáni ní wọ́n Mùsá òun èṣù òun ti kó sínú ojú wa Ànábì Mùsá. وأجري منك مجري الدم. Ó ní wọ́n Mùsá òun èṣù òun wá rìn káàkiri gbogbo ara rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ tí ń rìn lára èèyàn. واذكرني حين تلقى الجهاد. Ẹlẹ́kẹta ìwọ Mùsá máa rántí òun èṣù nígbà kíni rí bọ́ọ̀ bá ń bẹ lógun tán bá ń jagun lọ. فإني أتى ابن آدم Ó ní torí pé òun èṣù òun máa wá bá ẹ̀dá. حين يلقى الجهاد. Nígbà tẹ́dá bí ń bá ń jagun Ọlọ́run lọ́wọ́ òun máa lọ bẹ́ẹ̀ dá. فأكره ولده. Ìmọ̀ wá ara létí àwọn ọmọ rẹ̀ tó fi sílé torí mo fẹ́ ba tiẹ̀ jẹ́ ìfẹ́ kọ́ jagun Ọlọ́run ni. Ìní ogun ló ń lọ jà fọlọ́run kí ni tiẹ̀ pẹ̀lú tọ́lọ́run àwọn ọmọ rẹ̀ mọ̀ ń bẹ́ ń lé ìmọ̀ ara létí. وزوجته. Ìmọ̀ ara létí àwọn ọmọ ìyàwó rẹ̀ mọ̀ ń bẹ́ ń lé. وأهله. Ìmọ̀ ara létí fámìlì rẹ̀ mọ̀ ń bẹ́ ń lé. Ń bọ̀ ń bí o dé ni gbogbo ọkùnrin tí a bá máa rántí ìyàwó ẹ̀ láyé èso ọkùnrin tó lálùbáríkà wèrè ọkọ ni ọ́. Ọ̀tàkùlé ọtí fá Ọlọ́run sáyé aago 12 aago 1 aago 2 ọ̀rá yéere wá máa di tìyàwó rẹ mẹ́rù. Àwọn ọkùnrin dáadáa mi ń bẹ bọ́ bá rìnrìn ìṣẹ́jú kan hello díà báwo ni mo wà lóṣèdì mo wà lóṣèdì kò sí problem. Bọ́ bá tún rìn sà hello baby ìyàwó ẹ̀ ní bá wí mu sáré wá ṣe kíní kan lókè kòtò ni ọ̀dọ̀ Alhaji Buhari bẹ́ẹ̀ la wà ok abọ́fẹ́ kí wọn ni salamu aleykum sa báwo ni ìyàwó ọ̀rẹ́ mi inú rẹ̀ ọmọ dùn pé kò sí tọkọ òun bá wà. Eléyìí ibú mi inú ọkọ ọjọ́de nílé ìjọ kẹfà ló tó wọlé wèrè. وأهله حتى يتولى. Ó gbọ́dọ̀ fẹ́ràn ìyàwó rẹ̀ torí pé ọmọ ọlọ́mọ ni. فأوصيكم. Ọlọ́run lọ́mọ iye ẹni tí ń wá ọmọ ni kó tó já mọ́ wọ lọ́wọ́. الله. Dandan ni kò fẹ́ lójú kò fẹ́ lẹ́nu. Kọ́dà girlfriend lásán ó bá ti ń pè wọ́n ní láì ṣèyàwó ilé. Ló bá wọn ní tó wà ní mo wà á bọ̀dọ̀ yín náà wà. Gbogbo wa á jẹ irú ibú yàrá lọ́dọ̀ bí sinna yìí. Á jẹ kí sáàyà kọ yọ ẹnìkan lẹ̀. Wàláhì kẹ́lómi ò tó rántí ìyàwó rẹ̀ pé lẹ́ẹ̀mejì ó ti pe girlfriend bíi 5. Ọmọ gan máa sọ pé baby ṣe bó ó ti pè mí lẹ́nu gan ó rántí mi lẹ́nu gan ó dàbí kẹ́lẹ̀ 5 ni. Dẹ̀dẹ̀rìn ọwọ́ rẹ́rìn bí ọmọ pọ́lọ́ wọn ń kọ́ kalẹ̀ bó ti rẹ́rìn sí má wọrí màá fi pípé pa ẹ lérí ni. فأوصيكم بتقوى الله. Ǹjọ́ ọ̀ra sọdún fáwọn ọmọ ebi ìyàwó rẹ̀ lọ́ra sọdún. الله. Ǹjọ́ ọ̀ra sọdún fọmọ rẹ̀ tó bí ìyàwó rẹ̀ ló ṣe wàhálà lọ́ra sọ ó lè rojú rí Ọlọ́run. فأوصيكم بتقوى الله. Ọdún àwẹ̀ lọ́gọ̀ọ́lá yìí kí lọ́ọ́ rà lé tòlótòló lọ́ọ́ rà ní àbádìẹ kínú àwọn ọmọ ọmọdún pé ìbá mi ti ra kíní wálé kí lọ́ọ́ rà àwọn ọmọ rẹ̀ ń ká góńgó náà nílé kejì.